Africa Content TV. Àánú rẹ ló ṣí nínú àfihàn. A dúpẹ́ fún ìwàláyé rẹ nínú ayé kábíyèsí. A dúpẹ́ lórí ìdílé méjì tí wọ́n ń di ọ̀kan lákòókò yìí. A dúpẹ́ nítorí pé ìmọ̀sí rẹ ni. Tani wá láti ṣe okòó tí Ọlọ́run ò bá lọ́wọ́ sí. A dúpẹ́ nítorí pé ó ti gba ògo àti ìyàtọ̀ ńlá lónìí. Olúwa gba ọpẹ́ wa. Àkúrà wa jọ lákòókò yìí láti ṣe bí ọmọ lẹ́yìn rẹ Jésù, láti gba ohun tí wọn Ọlọ́run ti sopọ̀ wá látọ̀run pọ̀ lójú gbogbo ayé. Olúwa wá darapọ̀ mọ́ wa. Iṣẹ́ ìsìn yìí dọwọ́ rẹ mọ̀jà ṣe nínú ara wa. A gbàdúrà nígbà tá ń ṣe eléyìí tá a bá rí ẹnikẹ́ni kínú rẹ ò dùn. Olúwa bá wa fọ́ ọ̀tọ̀ kó yí padà. Bàbá rẹ̀ nìkẹ́ni tó jẹ́ wípé ó dúró nídìí kó dàrú. Olúwa nínú àánú rẹ̀ bá wa wàásù fún. Àwa ń fẹ́ kí o tó ti ṣẹlẹ̀ nínú ààfin yìí sẹ́yìn kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ kó sọ́tọ̀ kìíní. Nítorí pé nígbà tí bàbá wa Adérẹ̀mí náà bẹ̀rẹ̀ kọ́kọ́ lọ́kọ́ ikọ́. Ṣùgbọ́n nígbà tí ìwọ Ọlọ́run dá sí tí aya bẹ̀rẹ̀ sí pọ̀, inú ààfin yìí ni tá a dá skul sílẹ̀ sí. Mo sì gba Ọlọ́run gbọ́ yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lákòókò bàbá wa yìí.